ẹ̀yin ọgọ́rùn ọdún mẹ́ta tánẹ́bì ti lọ ṣé wọn kírun ìrun wọn ò dání. ẹni tí ó lágbọ́yé tí ó mọ òkàtìrà mi bó ṣe ń rí yẹn ẹ máa ń pè Buhari nǹkan kan ẹ máa ń pè wọ́n ń bú Buhari. ó jẹ ní kò sí irun tọ́lọ́run dá àsìkò fún. kò sí irun tọ́lọ́run dá àsìkò fún. ó ní akásùbà lóòótọ́. Ọlọ́run ní ká kí àsùbà lóòótọ́. àsìkò àsùbà yẹn. àsìkò àsùbà yẹn. báwo la ṣe mọ̀? báwo la ṣe mọ̀? àyílà ó ní ká kí. àyílà Ọlọ́run ní ká kí. àsìkò àyílà yẹn báwo la ṣe mọ̀? àsìkò àyílà yẹn báwo la ṣe mọ̀? àlásàrì ó ní a kí. Ọlọ́run ní ká kí àlásàrì. bẹ́ẹ̀ ni mọ́gíríbì. bẹ́ẹ̀ ni mọ́gíríbì. bẹ́ẹ̀ ni ìṣáì. bẹ́ẹ̀ ni ìṣáì. tánẹ́bì náà ló wá sọ pé sallallahu alaihi wasallam. ẹ̀yìn àyílà o àsùbà o báyìí lẹ ṣe máa kí. níbo Ọlọ́run ti sọ pé ẹ wá fẹ́ kásùbà rákà méjì ni o. kò sí. ẹ bá fẹ́ ká ilá rákà mẹ́rin ẹ bá fẹ́ ká lásàrì rákà mẹ́rin mọ́gíríbì rákà mẹ́ta ṣáì rákà mẹ́rin Ọlọ́run ò la. ó kàn wá ní ànábì wá ní. sallallahu alaihi wasallam. ànábì ó kì òun ló kí méjì rákà méjì lásùbà mẹ́rin lálà àyílà mẹ́rin lálà sárì mẹ́ta ní mọ́gíríbì mẹ́rin ní ìṣáì inú bánẹ́bì tí kí wọ́n rí bó ṣe ń kí tàwátúrù rírí bọ́n ṣe ń kí yẹn ní kálukú fi gbà á. bí àlàyé tí mo ń sọ yìí wọn kọ́ yàn wípé nísìnyí ọmọ rẹ tó bá bí o ṣẹ̀ṣẹ̀ ní kọ́ wípé àsùbà méjì yóò rí bó ṣe ń kí. bẹ́ẹ̀ làyílà yóò rí bí wọ́n ṣe ń kí. bẹ́ẹ̀ làlásàrì bẹ́ẹ̀ ni mọ́gíríbì bẹ́ẹ̀ ni ṣáì. ẹnìkan ò ní dé kó máa sọ wípé báyìí méjì ni wọ́n ń kásùbà o. lẹ́yìn tó dé tá a ti rọ́gọ́rùn ọdún mẹ́ta tóun ló ṣẹ̀ṣẹ̀ wá máa láyé wa wípé bí wọ́n ti ń ka ìlàrè ẹni tí mò ń wí nìyẹn mo sọ pé àdìsí Buhari kò lọ òun kọ́ ló ṣẹ̀ṣẹ̀ wá kọ́ wa bá a ṣe ń kírun. Ayyakumullah. ẹ̀yin ọgọ́rùn ọdún mẹ́ta tánẹ́bì ti lọ ṣé wọn kírun ìrun wọn ò dání. ẹni tí ó lágbọ́yé tí ó mọ òkàtìrà mi bó ṣe ń rí yẹn ẹ máa ń pè Buhari nǹkan kan ẹ máa ń pè wọ́n ń bú Buhari. ó jẹ ní